Kasala kí ló dé kí ló ṣẹlẹ̀? Kasala kí ló ń ṣe yìí? Kasala. Kí ló ṣẹlẹ̀? Ó fẹ́ kú, ó fẹ́ para ẹ̀ Kasala. Bí mo ṣe decide nìyẹn jẹ́ kẹ́lẹ́ mi gba nǹkan kì í ṣe wọ lóní. Ó dà máa bọ̀. Láti wá ṣe kíni? Máa bọ̀ sẹ́ ẹ̀. Kí ló dé tó fi fẹ́ kú? Láti wá ṣe kíni ò ń bèrè? Máa bọ̀ má ṣe bẹ́ẹ̀ yẹn. Jọ jẹ́kẹ́lẹ́ mi gba nǹkan ẹ̀ kò kàn ẹ́. Mo kàn decide lọ́kàn mi láti para mi ní. Kò dẹ́ ṣe wọ ló lẹ̀ mí. Jọ jẹ́kẹ́lẹ́ mi gba nǹkan ẹ̀ kò kàn ẹ́ o. Má kú. Báwo lèèyàn máa lọ́kọ tí etí ẹ̀ máa di? Kí ló ṣe? Jọ jáde má disturb mi. Ṣé gbogbo situation Nàìjíríà tí àmà rice dìrìkà kan ní 3,500 tí àmà máa rẹ ẹja 1 kilo 480 ó dẹ̀ rò pé bóyá ó make sense bẹ́ẹ̀ yẹn. Sọ fún mi ọjọ́ ni mo ti jẹ rice gbẹ̀yìn. Ọjọ́ mo ti rice gbẹ̀yìn. Ó kó wá láti oyè Nàìjíríà wọ́n fi yíyan. Bọ̀ kò yẹ kó para ẹ̀. Má wọ̀ ní solution máa wà. Mi ò believe ní solution mọ́. Jọ mi ò believe ní solution mọ́. Mo fẹ́ bẹ́lẹ̀ mi ní nǹkan ìjọ. Mo fẹ́ fún ìjọba wàhálà. Irọ́ má wọ̀ ní solution máa wà. Sọ pé solution máa wà. Ó máa wà sẹ́ ẹ̀. Ó rí àjọ ṣe àwa àbí ní kí n fò sí ní àbí àwa bí. Ó ṣe wá sọ̀rọ̀ báyìí Kasala mi láìkẹjà má bọ̀ tẹ́ kí ló tó fi fẹ́ kú ṣé òun ṣeré ni àbọ̀ òun àìmí ni. Oṣù ọ̀pọ̀ solution máa wà. Wá wọ́ rí máa bọ̀. Solution máa wà. Yóò bá ti solution máa para mi. Ẹjọ́ ẹ̀ ti ń pọ̀ jù máa bọ̀. Mo bẹ́ẹ̀ sì mo ti dẹ́ Ó dà mo lọ́ọ̀fẹ́ bóyá máa bọ̀. Mo ní dẹ́sì. Ó ṣe. I've been trying my best. Mo má para ẹ̀. Nothing work. Mo nífẹ̀ẹ́ gan jọ. Sórí okùn tí wọ́n fẹ́ para mi wà mẹ́rin. Mo kọ́ decide láti máa lò ní mo gbé máa kú fẹ́ down máa pè. Kí ló dé tó fi ń ṣe báyìí? Solution yẹn ni kó kọ́kọ́ sọ fún mi báyìí. Mi ní time máa padà o. Nǹkan tí mo pè ẹ́ fún ni wípé 3 plot of land yẹn tó gbé dọ́kúmẹ̀ntì ẹ̀ wọlé ní ìṣojú mi. Ibo ló wà? Ṣé kò ń ṣe pé o ti ta ilẹ̀ náà? Ọlọ́run ò ní ba ayọ̀ ẹ jẹ́ o Kasala. Mi ò ta. Ó wà nílé. Dúró náà o. Ṣèbó òun dájọ́ kan. Mo ń dà. Ibo ló ń dá sí? Ṣèbó nǹkan kóló lọ́jọ́ yẹn ṣèbó ló gbé kóló wọlé ṣó ti gbàgbé ni. Kóló. Ó rí mọ́. Ṣèbó lóhùn lọ́bẹ̀ ló ń jòkó sí ní ọ̀dà ọ̀tìtà tó wà ń bẹ̀ yẹn tó ń jòkó sí ibi kóló ní almost 800,000 mo ti dá síbẹ̀ sí 1 million. Mi máa mọ má bínú. Dọ́kúmẹ̀ntì ilẹ̀ yẹn náà mo rò pé ká má di kó má yẹ kí bóyá wọ́n lọ máa domi sí àbí wọ́n máa bàjẹ́ kíní ṣẹ́ẹ̀fù yẹn lókè ní ibẹ̀ yẹn ni mo gbé sí. Okay, orí iṣẹ́ ìfẹ́ ló wà. Mi gbogbo ńbẹ̀. Má bínú Ọlọ́run ní bayọ̀ ẹ jẹ́ ni o. And then ṣé owó yẹn ó wà nínú kóló yẹn? Ìbòjú ẹ̀ mo fowó sí ní last week now. Ọ̀la ẹ̀ ò ní mi lára. Má bínú mo ṣáà rí pé kóló yẹn ó fẹ̀ ó tóbi dáadáa má bínú o lè máa lọ. Lọ́bù. Lọ kúkú ẹ lọ para ẹ̀ dànù ṣé bó fẹ́ kú tẹ́lẹ̀. Kí ni? Some people they want make a die, some people they want make a kushi. Why Ọlọ́run máa jẹ́ o? You go to see me next year. Sórí mo mọ̀ pé torí ìyẹn mo ti fẹ́ try láti package ara mi ò lè kú. Ṣé kí n má tàn ẹ́? Wàláì máa wọ 108. Pé mo short kú nìyẹn. 108. Mo short pé mo kàn decide láti lo shortcut. Dúró náà ọmọ ọdún mélòó ni ẹ? Bàbá ẹ̀ mú gbóni. Ṣó mọ̀ kó wà lára àwọn problem Nàìjíríà. Ṣó mọ̀ pé ẹ̀yin obìnrin náà lẹ́fà. Ṣó mọ̀ pé bàtẹ́ fún Adam ní Apple lọ́jọ́ kìíní náà ṣe ìgbà yẹn lẹ́fà gbogbo problem. Mo so wá gbé mi bọ́ọ̀lẹ̀ láti wá béèrè dọ́kúmẹ̀ntì owó ilé. Dọ́kúmẹ̀ntì yẹn àti ilẹ̀ àti owó gbogbo ẹ̀ ni mo ti ná everything ti parí. Àtijọ́ tó ti ń ṣe tíṣà náà kò kú sí nǹkan tó mú bọ̀. Èlé náà san sálárì yìí kò sí. Kò sí wàhálà bọ̀ tó ń ṣe èèyàn gidi o. Jọ mo máa ṣe mistake lọ́jọ́ tí mo máa mọ̀ ẹ́ mo dẹ̀ sanwó orí ẹ̀ náà. Ṣó gbádùn. Ọpọlọ mi ò pé lọ́jọ́ tí mo lọ. Mo dẹ̀ kẹ́bí mi náà dání. Ṣé ẹ̀bí mi wá nìyẹn ni? Nǹkan tó jẹ́ tèmi ni mo béèrè lọ́wọ́ ẹ̀. Àbí ṣé mo ní fault níbẹ̀ ni? Bàbá ẹ̀ ló ralẹ̀ fún mi àbí? Bàbá ẹ̀ ló dẹ̀ bá mi ṣiṣẹ́ tí mo fi ń kówó sínú kóló. Mo dẹ̀ káwọn èèyàn lọ sílé yín náà lọ́jọ́ tá a fẹ́ ṣe dáná. Ọpọlọ mi máa ti dàrú lọ́jọ́ tí mo kẹ́bí mi lọ́bẹ̀ yẹn o. Báwo mo ṣe máa kẹ́bí lọ sí rírú ọ̀dọ̀ àwọn èèyàn burúkú bí elé. Tó dé tó sọ pé solution tá máa fi bọ́ ara wa nínú ilé. Oṣù wàrà mi ò kú mọ́. Mi ò ní kú mo ìwà yìí. Ajé ọ̀run gbọ́ máa dàgbà. Ajé títí alùgbùrá ni gbọ́. Ajé ọ̀run máa dàgbà gan. Ajé máa dẹ̀ ṣe bá lágbèrè. Màá jẹ́ kó mọ̀ pé mo dá lọ́mọ. Mo dá tabẹ́tabẹ́ mo dá tinútinú torítorí ògolówó lórí mi. Ajé máa dàgbà. Gbogbo problem Nàìjíríà máa tán lọ́jọ́ kan. Ó ti tó ẹja náà. Nàìjíríà sì máa dùn bí ò bá dẹ̀ dùn náà problem wa àtàwọn ẹbí ẹ nìyẹn. Wèrè mo ti mọ̀ pé o ò lè kú tẹ́lẹ̀ mo wáìnì náà ni. Better kó wáìnì mi. Then baby go let me do the do. Go like do the do. I'm not dying again. Then bullshit only the big bet. I'm gonna dagba.